Yorùbá ń pè ní bíléèdì? Abẹ. Abẹfẹ́lẹ́. Ẹ̀kọ́ ń lórí ẹlẹgbẹ́ mi ní gbogbo tẹ́lẹ̀ lẹ́ẹ̀jọ́ Yorùbá. Ó dáa. Ẹ bá mi dárúkọ ọbẹ̀ 5 tó jẹ́ ọbẹ̀ yíyọ̀ tí ó jẹ́ ọbẹ̀ Yorùbá, ọbẹ̀ yíyọ̀. Ewédú, ilá, ẹ̀kú, ọ̀rúnlá, mírí. Ọlọ́dẹ mo rò pé máa tiẹ̀ sọ pé àpọ̀n ni wọ́n máa yọ gbogbo ẹ̀ ní àpọ̀n tí ń jẹ òwúrọ̀ ọbẹ̀ tiwa àbọ̀bẹ̀ wa ni ọbẹ̀ wa náà dàpọ̀ ń bá wọn jẹ́ ni ó dà bẹ́ẹ̀. Ìbéèrè kejì nìyẹn. Ìbéèrè kẹta kí ni Yorùbá ń pè ní egbin? Egbin ní nǹkan tó dáa náà lè gbìn àbí tó rẹwà. Àfiwé nìyẹn nǹkan kan ló ń jẹ́ egbin tí wọ́n fi ń fi ẹni tó bá dára gbé egbin. Ṣé ìgbín kọ́ o? Ìgbín ni. Ìgbín àbí karahun? Ìgbín ni. Bí karahun tó wà lẹ́yìn ìgbín yẹn. Wọ́n ní kí ṣe wá di egbin jọra wọn. Ó dà egbin ẹranko ogbó kan ló ń jẹ bẹ́ẹ̀. Olóyìnbó ń pè ní antelope. Ó máa ń ní àwọ̀ tó rẹwà lára. Òun ni wọ́n fi ń pè ní egbin. Àwọ̀ rẹ̀ máa ń dára tó pọ̀. Wọ́n làwọn bàbá wa fi máa ń pè ní egbin. Tètè máa wá rẹ́ni tó bá rẹwà wọ́n ní ó rẹwà bí egbin. Ó sì máa ń létí rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn ayé ijó òun bẹ́ẹ̀ ni ṣe ẹranko kan lórí ẹ̀dá ẹlẹ́kẹta. Ìbéèrè ẹlẹ́kẹrin tó wá ṣe àkógbá gbogbo ìbéèrè ó ní wípé a máa sọ nǹkan kan ní èdè Yorùbá ẹ máa fẹ́ kí ẹ bá wa sọ gẹ́lẹ́ bá a ṣe sọ kó ṣe tó le nǹkan kékeré náà ni àṣẹ wa nílé sọ ni ìbọn ọ̀yọ́ ni ẹgbẹ́ lẹ́nu ṣé kí n wá sọ báyìí. ọmọ sọ ti má ti rí sọ. ok mo fẹ́ kẹ́ sọ wípé ọ̀jẹ̀ ògógó ọmọ kúlódò máa kú lómi sàǹbà sàǹbà lógògó. kí lẹ pẹ́ tún sọ. ọ̀jẹ̀ ògógó ọmọ kúlódò ọmọ ẹ ti fẹ́ bẹ̀rù ẹ ti fẹ́ lo tẹ̀yọ́ fún mi ẹ má fọ̀yọ́ kó lọ ìsọdélẹ̀ tí wọ́n ti wá sọ tán ẹ wàá tún sọ mo lè bá yín sọ bí ẹ̀mẹ́ta ẹ fà balẹ̀ kí n sọ lẹ́ẹ̀mẹ́ta kó pé ọ̀jẹ̀ ògógó ọmọ kúlódò ọmọ kú lómi sàǹbà sàǹbà lógògó ẹ tún ẹ gbìyànjú ajíṣe bí ọ̀yọ́ láàárín ọlọ́run ṣe bí bàbá mi kọ̀ọ̀kẹ́ orí ẹgbẹ́ mi tún sọ ọ̀jẹ̀ ògógó ọmọ kúlódò ọmọ kú lómi sàǹbà sàǹbà ẹ gbìyànjú ẹ tún sọ náà. ọ̀jẹ̀ ògógó ọmọ kúlódò ọmọ kú lómi sàǹbà sàǹbà lógògó. Ìlérí sọ ẹ ti dà pọ̀ yẹn. ọ̀jẹ̀ ògógó ọmọ akúlódò ọmọ akúlómi sàǹbà sàǹbà lógògó. ẹ bèrè mímì lérí sọ. kíkè sílẹ̀ tó máa bá wa sọ èmi ò lè sọ o. ó dá ẹgbẹ̀rún méjì pé lówó ojú tá a máa fún yíyá o